Afolabi, Thier, Sherry, ìràwọ̀ ló lọ o, a gbọ́dọ̀ rírú eléyìí mọ́. Ó make impact, mannerism, mọ̀rú ìdíjà fíìmù rí ẹni àwòkọ́ ní 2005. Táà ṣe àpèsì náà mọ̀ kó láìka àwọn beautiful actor. Ó ní ẹjẹ́ àpẹẹrẹ ambassi sí ẹ̀. Àpẹẹrẹ ambassi sí ẹ̀. Mo ní ta ló ń jẹ́ ambassi. Wọ́n akápò àwọn àlùkò yẹn wá. Ẹbí àpẹẹrẹ ambassi wa àti owó rẹ̀ ló wọ̀n. Èló ni ó gbà 250,000. Asán o ní ọkàn rẹ̀ wá ní. May gentle soul continually rest in the bosom of Allah. Àjòjì la jẹ́ láyé Ọlọ́run lè fi pa ìtọ́jú. Àmín. Àmín. Sórí pọ̀ lẹ́nu àwọn. Kan tí àtẹ̀tí lè sọ tán. Thank you so much. Thank you so much, my sister. Lásìkò yìí, ẹ jẹ́ kí a fi àkókò welcome down. Okay, láìdé ìrọ̀pẹ̀rẹ̀ aláṣáì ọ̀gá wa. Yes. Ọ̀gá wa pàtàkì. Tí ó ṣàìmọ̀ fọlọ́kọ. Tí èdè ìgbọ́dọ̀ mọ̀ fọlọ́kọ. Bẹ́ẹ̀ ṣe sọ sí mi ni mò ń dá padà fún yín. Ẹ jẹ́ ká sáré pé the first is standing president of Tampan worldwide. Ọmọọba senator honorable ọ̀pẹ́ni YSL Yemi Solade. A round of applause for our brother and our boss. Mi ò gbọ́ ẹ. Mo ti gbọ́ ẹ sí, mo ti gbọ́ ẹ dáadáa. Tampan. Mo kí gbogbo wa akọrin ọ ọdún ẹni mọ̀ sí ra ọ̀rọ̀
bọ̀ ọ̀rẹ́ sọ̀gbà tí mo rí Murphy Afolabi kẹ́yìn ó dàbí oṣù kẹjọ nínú ọdún tó kọjá ni àwọn àní ẹgbẹ́ iṣẹ́ kan àlọ́ ṣe kó bá wà mẹ́ àwọn tí ayọ̀ wà ní ayọ̀ àdótó ẹ̀kọ́ náà ní lẹ́yìn ìgbà tó ṣe tán àtúndọ̀ ní àwọn nǹkan díẹ̀ torí gómìnà tó jẹ́ lọ́sùn báyìí àwọn àtúnṣe ẹ̀ bí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní wọ́n fìmọ̀ lẹ́yìn ìgbà yẹn mo bá lájọṣepọ̀ professionally no doubt àwọn iṣẹ́ tí mo bá ṣe àwọn iṣẹ́ tó stand out fún I really enjoy working with him and the only thing tí mo mọ̀ pa mọ́ ẹ̀ ni pé wọ́n ti sọ mí báyìí mi ò rí bó bí wọ́n mi ò rí nínú iṣẹ́ tá à ń ṣe because máa ń fi kòye iṣẹ́ wa ẹ tí ó bá ní ẹsẹ̀ tí sísìn ó mú wèrè díẹ̀ mọ́ ó lè máa ní sọ̀tì but boy yìí nídà ni àwọn tí wọ́n tara wọ́n fi dìde wọn ló kà àwọn tí wọ́n fi encourage wọn ló kà àwọn tí wọ́n fi ṣe fún pé wọ́n ní kankan lọ títí á encourage wọn á tó tí wọ́n bá wọn ṣe fún ìwọ̀n ẹgbẹ́ pàtẹ́ wọn ẹgbẹ́ pàtẹ́ wọn. ìfi ọmọ ọdún mélòó náà là ń sọ yìí kò dìgbà tí wọ́n bá pé 18-19 láyé kó tó ṣe gbogbo nǹkan tí wọ́n fi ṣe lọ́mọdé ara ẹ̀rọ tó ṣe ọlọ́run àforíjì àtẹ̀sàfẹ́fẹ́. Àmín. Àwọn akẹ́lù bíbá yà wá celebrate tí mo fi wá bíbá yà. Àwọn akẹ́lù. I have come here to celebrate the life of this gentleman Murphy Olawale Afolabi. Mi ò wá fájú lókè náà. Mo wá yẹ sí i. Ó di fi kú ṣàgbà mi. Murphy òkú o. Tó bá dọ̀là ẹ̀rí lórí ẹ̀rẹ́ máa lórí PTSD. Yes. Àwa ò ní kú. Bẹ́ẹ̀ni òṣèré òsì. Thank you ladies and gentlemen. Lẹ́ẹ̀kan sí máa ń fún wọn ní àtẹ̀wọ́ fún ilẹ̀ dáadáa ọmọ ọba. It is well. Àgẹ́pẹ́ ilẹ̀ pẹ̀lẹ́. It's a difficult one, but the show must go on. Eléyìí kì í ṣe nǹkan tó mú mi. Tí wọ́n bá ní èèyàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá. Àmọ́ kì í ṣe bíi ti kí a máa ṣe ìdárò ara wa ní báyìí. Àmọ́ ta ni wá láti bí Ọlọ́run? Ta ni wá láti béèrè ìbéèrè lọ́wọ́ ẹni tó jẹ́ kóun ló dá wa? Ẹni tó mọ̀ wá, tó mọ̀ wá. Ó dùn gbogbo wa lóòótọ́. Because tabaníkà lò ó, kò bá jẹ́ nǹkan tá a dùn mọ́ mi nínú. Bóyá pé Murphy pè mí wípé Adédoyin 50th birthday mi á wù mí kó kópa nínú ẹ̀, á wù mí kó jẹ́ ẹni tá a ṣe atọ́kùn ẹ̀. Ìdùnnú àtayọ̀ ni màá fi gbé microphone dání nítorí pé ibi tá a bá ti ń ṣe dáadáa táláyọ̀ tí ń yọ̀ tó níjó ti ń jó ibẹ̀ ló máa ń wù mí láti wà. Àmọ́ ta ni wá láti béèrè lọ́wọ́ Ọlọ́run? Kò sí. Òkú sunkún òkú mi o. Àmẹ́ta kàn lọ́la. Àwọn àdúrà tí gbogbo wa gbà òun ni pé kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí ọdún kó jìnnà síra. Àmín. Bí mo bóyá òyìnbó wà nílé mi. Mo ní pé àwa tá a ṣiṣẹ́ náà ní ká jókòó jèrè. Àmín. It is with a very, very, very deep and sad mind You are blocking the that I'm standing here before everybody. But what has to be done has to be done. Ó ní láti tẹ̀síwájú ìdán kankan ni. Nígbà
tó ń pè mí tí bí mo pè mí mo ní ti bá dé ní mi ò ní sunkún ẹni ò ní ké nítorí èèyàn dáadáa ni wọ́n fi ó gbégbé ilé ayé tó dáa ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni olólùfẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni. béèyàn ti ẹ̀ sunkún à ń sunkún ara wa ń sunkún ara wa òkú ní gbogbo wọn àdàbà dògbò ìṣàlá. nígbà yìí ká tẹ̀síwájú. láàrin wa níbi a ní honourable pharmacist Uzamat Akínbólé Yusuf tí wọ́n jẹ́ commissioner for tourism and culture. wọ́n kàn jẹ́ commissioner lásán. bẹ́ẹ̀ ìyá wa dáadáa ni wọ́n. lọ́pọ̀ nǹkan tó ní í ṣe pẹ̀lú àṣà ìṣe ní ilẹ̀ wa especially Lagos State. bẹ́ẹ̀ sí bàtà kọjú títí wọn kì í dá wa lóhùn. I'm even surprised she's in our midst because èmi ò rántí lọ́dọ̀ wọn. But to my surprise, I saw her coming in and I'm like, Ọlọ́run nípa ìyá yìí fún wa. Ẹ jọ ń torí Ọlọ́run, ẹ bá wa pàtẹ́wọ́ fún honourable commissioner for art and culture of Lagos State, honourable pharmacist Mrs. Uzamat. ẹ jẹ́ kí a fi àtẹ́wọ́ pé wọn àdé bí wọ́n ṣe ń bọ̀. màmá wa dáadáa ni wọ́n, mo lè pè wọ́n ní ìyá àfin. Mama Olúwa dá màmá sí fún wa. Mama Olúwa dá màmá sí fún wa. Afolabi, when he was celebrating his 49th birthday, he will be having something in mind against the 50th birthday. Kò sẹ́ni tó máa kò lè ẹ́bà ìdíkó sọ wípé ikú ló wá kàn lọ́rọ̀ òògùn. Ṣùgbọ́n gbogbo wa la jọ dá agbádá ikú. So the message, my simple message to myself, either we are young or we are old, when we are here, ẹ jẹ́ ká ṣe dáadáa. Because one day, that book will be closed. And when it is closed, it will never be opened again. There won't be any opportunity for Murphy to come and actually you movie again. Even if he has opportunity, if he has a lot of ideas within, the only one that he has done is just one that we're going to be remember him for as long as we live. So we have the opportunity that we are alive today. Ẹ jẹ́ ká ṣayé rẹ̀, káyé lè ṣe wá rẹ̀ nígbà tá a bá lọ tán. Thank you and God bless you. God bless you, ma. Ẹ ṣe wá àwọn fún màmá wa dáadáa. Thank you so much. Ẹ kú gbogbo ìgbà. a máa bá yín, a máa rí yín bá. Lágbára náà. Ẹ dẹ̀ tó kú oríire ti gómìnà wa tó wọlé lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan sí. Ẹni tó bá jẹ́ ẹgbà CGI pátápátá kò máa wọlé stéjì. Pátápátá ẹ má jẹ́ ká fi akọni, ẹ ká tètè rí ọ̀fẹ́ mọ́tò ọjọ́ sọ̀rọ̀ òkú ẹ̀jọ̀. bẹ́ẹ̀ni gbogbo àwa tí a bá jẹ́ ẹgbẹ́ CDI pátápátá
gbogbo àwa tí a bá jẹ́ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ CDI pátápátá ẹ jẹ́ kí a máa bọ̀ lókè. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ ẹgbẹ́ CDI nìkan la pè lórí stage connecting grassroots initiative members alone please. Connecting grassroots initiative members alone please. CGI on APC mandate. Mo fẹ́ rán kọmíṣánná wa sí gómìnà ní ìdẹ́fẹ́ ẹni tó wà bẹ́ẹ̀ ní stop láti jẹ́ kọ́mọ̀ gbọ́n pọ̀ tó fẹ́ sọ. Wọ́n fi àsìkò yìí sáré ní opportunity láti rán kọmíṣánná sí gómìnà Babájídé Sanwó-Olú, Olúṣọlá Sanwó-Olú. Àwọn tí wọ́n wà ní pátápátá ni wọ́n jẹ́ mẹ́mbà CGI connecting grassroots initiative tí a jáde fún campaign fún Babájídé Sanwó-Olú àti our president elect bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Èyí ní gbogbo wọn fẹ́ mọ fẹ́ẹ̀tì wọn kò dẹ̀ sí nǹkan tó fà á torí ọ̀rọ̀ kọ́fì Afolabi ní sàmà. We thank God wípé gómìnà yìí wá láti yọjú sí wa àtẹ̀yà àti gómìnà ẹran ìfẹ́ àti ìkọlọ ẹni ìkóhùnmọ́ra wà lára yìí ló jẹ́ kẹrin wọn ti wá láti gbà tí wọ́n fi ti kú ní àwọn èèyàn ti ń pe àwọn ọmọ ẹ̀ pé gbogbo ẹ̀fọ́ tí bàbá ń ṣe kí ló dá sí àwa ń sọ fún wípé gómìnà yẹn ò gbàgbé wa ara pé àṣọ fún wọn ò gbàgbé wa náà ló jẹ́ kẹrin wá bílẹ̀ èyí ti ń pè wá láti bí ọjọ́ bíi mílíọ̀nù kan sẹ́yìn láti sọ pé gómìnà ní kẹrin wá kí ló ń ṣẹlẹ̀ láti wá sàrẹ̀ wọn adúpẹ́ lọ́dọ̀ gómìnà adúpẹ́ lọ́dọ̀ yín náà. Èkó ní bàjẹ́, ìjọba àbílẹ̀ Èkó ní bàjẹ́, ìjọba òkè náà lẹ̀ ní bàjẹ́. Ètò ẹ̀bá aṣọ tọ́nù. Mọ́fì ò lè jẹ́ èrè iṣẹ́ tó ṣe fún ìpolówó wọn. Ó ti lọ àwọn tó má jẹ́ kí ẹja wọn mọ̀. Tí kò bá rí bẹ́ẹ̀. Àwọn ọmọ tèmi ò ní òòpù yẹn o. Àì mo rí ìhòòhò torí Tinubu torí owó kọ́. Revolution ni o torí pé wọ́n sèèfù mi nígbà tí mo fẹ́ kú ní àyíkẹ́ hospital. Wọ́n kú kú ni. Wọ́n bú mi wọ́n ṣẹlẹ̀ kó kọ́ mi. Ìgbà tó ń gbé mọ́fì kò rí àǹfààní fún láti sọ pé kò fẹ́ kó bí bàjẹ́. Kò lè sọ ẹni tó wẹ̀ wọ́n rí. Tí revolution bá wá wá pé lọ́sẹ̀ tó báyìí fún ẹni tí bá wá ṣe àtẹ̀pẹ̀ àtẹ̀kù àti ìmọ̀ kò jẹ́ kọ̀kọ̀kọ̀ kò ní ní ṣe. Àmọ́ àwọn ọmọ mi wọ́n lè máa wò pé ṣèbí mọ́fì tẹ̀jọ́ ń wọ ọjà lójoojúmọ́ àtàwọn ẹni yìí ẹ̀ ń wọjà láì ṣe fẹ́ yá wèrè ẹ̀ ń campaign kiri fún APC kí ìjọba ìpínlẹ̀ Èkó àbí ìjọba òkè kí wọ́n ṣe fún. Àwa ní èsì tá a máa fún wọn èsì tá a máa fún wọn náà ni pé ẹ ò ní jẹ́ kí àjẹ́ àwọn ọmọ mọ́fì fún wọn pẹ̀ máa ṣe. We are using this opportunity to tell you, madam, kẹ́ bá wa jíjẹ́ fún gómìnà alùpàríkà àti wà tá a ní ìgbàgbọ́ nínú ẹ̀. Ní gbogbo ọ̀nà pátá, kọ́ bá wa mú omi jẹ́ kúrò lójú àwọn ọmọ fún. Nígbà tí wíwẹ̀ bá ṣẹlẹ̀, ní gbogbo àwọn tó dúró yìí máa ní fèé. Ẹ má bọ̀ mọ́. Ẹ bá mi fún ọ láti wọ.
There's a lot of memories. I'll just be crying, shedding tears. I will really miss him, I really miss him. Because everything I did, I woke up, just think about him. But it's so late. I really love him. I love him. My dad was my biggest fan, there's no anyone else. Really a legend. Let's go, please. I don't have any. God bless you, darling. God bless you. Ẹ jẹ́ kí a fún Sùlẹ̀mọ́ ní àtẹ̀wọ́. What else do you even expect from him? Ohun tó tọ́jú mi jù ẹ jẹ́ ká wọ́n bá ohun tó tọ́jú mi jù ní wípé gbígbé fan dáadáa no. Ẹ jẹ́ ká wọ́n tó kọjá ká pa àtẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí. Ìrìn dáadé ẹ̀yẹ ìrìn dáadé tí wọ́n fi bá ṣe báyìí kásá máa ṣe dáadáa ẹ̀yin fáǹsì mi good night o ẹ̀yin house materials. Bímbọ́ tí mo rò fún àwọn èrò àwọn ọba mi rí àsì. Dáa ní kú, ẹ̀mí kì í kú, ẹ̀mí máa ń papòdà, arẹ́rẹ́ kò ní ìní. Gbogbo apáta òtítọ́ nílé wéwé. Tó bá ṣe ìyá ẹ lómi ẹ̀ lè kú o. Máa dé yèyé wọn dákẹ́. Máa dé yèyé wọn dákẹ́ o.
ẹjọ́ ẹ bá mi ṣe kúrò aláwọ̀ kan fún Murphy Afolabi kọ́lọ́ọ̀bá tẹ ilẹ̀ lọ́rùn tuntun náà. Bismillahirrahmanirrahim. Huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ẹ ṣé. In fact, àwọn tó máa ń follow mi lórí social media wọ́n á rí pé mi kọ́kọ́ speechless torí mi mọ̀ tí mo sọ. But iná ọ̀pọ̀ tí mo máa sọ ni pé wọ́n fi tí mo mọ̀ kọ́nà bá mi bẹ̀rẹ̀ rẹ̀ fún kò ní ìfìgbà kankan níwọ̀n bàbá tí mo fi mọ wọ́n fi ní ìfìgbà kankan ní àbùkù ẹ̀mí. Kò fìgbà kankan ṣẹ̀yìn rí, kò fìgbà kankan lágúmẹ̀ntì rí. Tábàjọ ṣiṣẹ́ kò ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùdarí ó ti dàrẹ́tì rẹ̀ gẹ́gẹ́ bí àtọ̀. Òun náà lè ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùdarí ó ti dàrẹ́tì rẹ̀ rí gẹ́gẹ́ bí dàrẹ́tọ̀. Ààrẹ fìgbà kankan lágúmẹ̀ntì rí. Mi ì rí wọ́n fi bí ẹni tó ní ìgbéraga. Ẹlòmíì máa wọ́n tó ní dàrẹ́tọ̀ ní akọ ẹ̀ á máa kọ́ dàrẹ́tọ̀ ní gbogbo ìyẹn tó ṣe ìlú ìdásí tó látọ̀ lóko yẹn. Àdúrà tí mo kọ̀ máa gbà ní pé gbogbo ọmọ tó fi sílẹ̀ kọ́lọ́hún bá mi dúró tì wọ́n. Gbogbo wa ta péjú sí bíbá la máa péjú lọ́wọ́ àwọn ẹ̀ bá ń ṣe nǹkan tó dà. Àní péjú báyìí torí kankan nínú àwọn ọmọ fẹ́ àtàwọn ìyàwó àtàwọn ẹbí ẹ̀. Àní péjú báyìí sunkún mọ́. Àní péjú báyìí sunkún nítorí kankan nínú ẹgbẹ́ tápánì mọ́. Lápá náà. For those that don't know, where Thier now, you see there was a bond between the late Murphy Afolabi and Thier. I want to say something today for the records. This Kevin Ike Duba, Tikobo Yomo I repeat, this Kevin Ike Duba that everybody knows today. Late Murphy Afolabi ni Ọlọ́run lò láti gbé ògo mi jáde ní. Àwọn èèyàn máa sọ pé tá a bá ń ṣiṣẹ́ onítàgé ó di dandan ká wà ní abẹ́ ìyàwó àbí gúrúùpù. Murphy ó jẹ́ ẹnìkan tó yàtọ̀. Tí Murphy wá fẹ́ ṣe eré kankan kò kí ń límítẹ̀ sí àárín àwọn ẹgbẹ́ nìkan. Ó máa wò pé ẹni ó mọ iṣẹ́ yìí kìíní yìí ó máa tún gbé iṣẹ́ ìjáde dáadáa. Àwọn táwọn pè ní real practitioners ní Murphy may his soul rest in peace. Ó jẹ́ kan nínú àwọn èèyàn máa ń lò wá. Àpẹẹrẹ sí ohunkóhun tàbí ṣe lórí sẹ́tẹ̀. Ó máa tẹ etí sí ohunkóhun. Any little contribution tó bá ní as artist to director. Wọ́n fi máa ní ìfọ̀mọ́ kílẹ̀ rò báwo lè ṣe wò. Ọ̀rọ̀ tẹ̀lé ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àní kí wọ́n gbàdúrà àwọn ọmọ tó fi sílẹ̀ kọ́nà
ọlọ́run bá aṣáṣe everything fún wọn. Wọ́n á dùn bá wọn àti gbogbo àtàlẹ̀ wà ní ìlú òní lágbára ọlọ́run. Ọlọ́run àfọwọ́ sí gbogbo ìdáwọ́ ìwà. Ẹ ṣe ìdílé. Thank you so very much, Ricardo. Thank you. Òkú olówó ọdún méje, òkú àtòṣì oṣù mẹ́fà, òkú ọlọ́mọ àti ìsìtọ́, òrùrọ̀, òjò rọ̀, ọ̀yẹ́mú, aláyé ṣayé, káà tó dáyé, aláyé ṣayé, bẹ́ẹ̀ kúkú ni abáwọn débẹ̀, abáwọn ṣe, bá a bá wa lọ tán. Aláyé ò máa ṣayé lọ. Mọ́fì, ọmọ Láwálé, ọmọ Afọlábí. Wọ́n ò gbọ́rùn oṣù. Tó bá dán òṣòro rẹ̀, mo kí gbogbo òṣèré pátápátá tó wà bí, mo kí àwọn fáǹsì wa tó wà bí náà. Lágbára Ọlọ́run àní fúru eléyìí gbà á. Lẹ́nu ìgbà tí mo súnmọ́ Mọ́fì, pòlísà fún mi, mo máa ń dúró ti fún wálé ẹ̀pẹ̀ mi. Tí wọ́n ti ẹ̀ bínú gbà mí gbé nílò ẹṣẹ́ tẹ́ dá lóhùn, wá ní mọ́mí mi ní sùúrù, máa dá kí lóhùn. Ọlọ́run tó bá mi tún lé wọn ṣe àtọ̀nà wọn. Thank you very much. You are welcome. Ìsìnkú yóò ní sórí rẹ̀, mo rí bí ẹsẹ̀ pamọ́ sí ọdún ìsàrí ní ti yóò ta. Ó dàbà. Alákùnrin òrìṣà ti dé. Tó ìgbà ó dàbà ìjọ ìjọ. Ìgbà ó mọ́túkà ó ẹgbẹ́ kíkà níṣẹ́ èmi àwọn láti ní òrìṣà. Pípí ni mo pín. Ẹ̀là ni mo wù yá ní kàkà. Mo ti tẹ̀lé mo bú pẹ́tẹ́, mo fi èbò ló á ti tẹ́lẹ̀ ọ̀gùn, mo fi Afọlábí ìdè o. Ibrahim Sata ń wọlé bá ń kó pẹ́. Tó Olódùmarè ọba kò láyé o. Ìwọ mo gbé báyìí o. Ìdè o. Ìwọ lọ́ba ló fi Afọlábí sí. Ìdè kọjá náà báyìí. Adébí ni wọ́n lè jẹ́. Àtọ̀kọ́ yẹn ní o. Láti gbẹ̀dàwé o. Apanimáwà fún. Olókìkí òjò. Ajẹ̀gbẹ̀ ìwọ́bí. Mo ní láàrin. Ọ̀kẹ́ o. Lábẹ́ mọ́tòkọ́ lẹ́yìn. Mo fẹ́ mọ lọ́pàá o. Sọ́ọ́rí ìkàwé lórí social media tí wọ́n kú. Ikú Olódùmarè ni o. Ẹni tó lóun máa lò pa. Kò fẹ́ dàgbọ́ lè pa. Bẹ́ẹ̀ bá ṣe ṣe lásán. Èdè ìṣẹ̀ṣẹ̀ wọ̀. Ẹ̀rọ bí Olódùmarè. Ilé ìdáná bá sọ̀rọ̀. Olóògbé wọn fi Afọlábí sí òkèèrè ọlọ́pàá orin tó lọ lọ́yẹ̀ ń pèlè lọ́gbọ̀n ọ̀kà. Álíbì nílẹ̀ ìgbẹ́. Ẹ̀jẹ̀ bọ́dún Nàìjíríà ní Kọ́láwọ̀ yìí. Ẹ wọ̀ ṣé ẹni gbogbo àwọn tó sọ̀rọ̀ kiri. Mi ìfẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ yìí. Wọ́n fi Afọlábí òun ti sùn létí ẹ̀. Ọjọ́ tí ikú jẹ́ bá máa tẹ́lẹ̀ kó máa ṣe dáadáa sí. Ó ṣe dáadáa ló ṣe lọ́wọ́ èèyàn bíbá yìí o. Ó ti yẹ tòfin rẹ̀ ọdún lọ́dí àjọkọ́lá tó wá sí bíbá yìí. Ó ń gbọ́ kọ́ yìí sí. Gbogbo ẹ̀yin ọmọ bó ṣe Afọlábí. Ẹni sori burúkú. Ìbànújẹ́ ò ní dé báyìí. Ẹ wò kó má jẹ́ pẹ́ sáyẹ́ ìnáwó
mi ò pọ̀ nípa mọ́fì torí mọ́fì jẹ́ ọ̀tí orí sójú mi. The last 4 months tàbí ẹ̀ṣẹ́ ní CGI ó jẹ́ kí n gbé ìsúnmọ́ mi làá mọ̀ ṣe ẹni tó bá owó fìdátọ̀ ọ̀kan ó jọ ẹni tó máa dájú tó máa burú ṣùgbọ́n tó bá súnmọ́ wàá rí pé kò lẹ́yìn wàhálà tó bá gbé lọ sọ àṣẹ náà sọ wá sí ní ìrìnsì wọ́n ṣe náà ó ti tán ní ẹ̀yìn rẹ̀ tó bá tún ní dákẹ́lì wọ́n sì kí ọlẹ́ẹ̀kan ọ̀sìn dáná sọ àṣẹ nínú ni báyé ẹ̀ ṣe nínú rẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ gbogbo wa ẹ̀jẹ̀ ká tó yá ayé wa bẹ́ẹ̀ pé kò ní sí ọ̀la mọ́fì ti ra bàtà tó fẹ́ wọ̀ nínú ọdúnrẹ́sàn aṣọ́wájú rẹ̀ kọ̀dọ̀ blue ọ̀dà dé sí lórí kò sí láyé láti ráṣíwájú ní president bí ayé ṣe nínú rẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ikú tó yá ọlọ́run gbogbo wa gbogbo apátápátá bàbá ìtòlè iṣẹ́ ọwọ́ wọn àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ ọlọ́run á fà bọ̀ lọ́wọ́ àwọn atókù náà ọlọ́run á fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ẹ̀ṣọ́. Thank you so much, Dr. Right about now, we will have the big boys to perform for just 3 minutes. Hold on, we're gonna share. Can you hold on? Àṣeyọrí láṣẹ kéré. Wọ́n fi kú ṣùgbọ́n ẹgbẹ́ ṣì ń tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni kò tiẹ̀ kú. Ikú pàbí yó, àbírí máa ti rọrùn. Èyí kan, ilé ẹ̀rí ti wó. Ọlọ́wọ́lé ọmọ Afọlábí. Ó ní ìgbésẹ̀ o. Ọmọ Afọlábí. Bàbá Súnkámi Mọ́nà. Bàbá Fátíà. Bàbá Àbíbù láì. Wọ́n jẹ́ kó má máa jẹ́ kó lọ. Ohun tó máa ń jẹ látùdé ọ̀run. Ìdí ọ̀dọ́ wọn jẹ́. Wàyí mo gbàgbé o, àjò nílé ayé. Ọ̀run nílé èkó. Mo ti gbére.
Hey, so
My name is Afolabi. I want to talk about my father. I miss you so much, little daddy. Not knowing he was sick. But suddenly on Sunday, I went to make my hair after I came back from church. My mother got home. She called my hairdresser and told her that the both of us should be coming home. I began to wonder what was going on. But when I got home, I met my mom and my grandmother crying. I met my neighbors in my house. I was trying to ask my mom what was going on, but my mom never said anything to me. When we got to the gates, I tried to ask my mom what was going on. Not until she told me that my father was dead. I was confused. Tears rushed from my eyes immediately. But I never believed it. So when we got to Isolo, my mom told Sister Joke that she should send Brother Sulamon's number. So my mom said I should call him. And I called him, he picked his call and told me that we should be coming to Isolo Mortuary Hospital. So I told my mom, we got there, and that was when I believed that my father was dead. I never knew that he was going to die so soon. It actually pained me because he has made some promises to me, but they took away my father. May his perfect soul rest in peace forevermore. Orúkọ tèmi ni Jude Ogomegbunem Nnabife Okuwadiegu Chukwuka. Ìyẹn afínjú òkóró téwé rẹ̀ pẹ́ lárọṣẹ tí ń yan bẹ́rẹ̀ ọba láàyò rádà. Irú wa sọ wọ́n lẹ̀ Yorùbá. Ṣàṣà lọmọ òkóró tá lọmọ mọ bá ní aya tí Ọlọ́run ọba mà dúpẹ́ o. Kí ló mú mi wá bílé ni? Àbúrò mi ni mo fi jẹ́. Tí a bá ṣe bó ṣe yẹ kó rí irú wa gbọ́dọ̀ sí níbí. Tìtorí àbúrò ló jẹ́ sáwa. Àmọ́ ìfẹ́ táwa ní sí ló ṣe jẹ́ ká pa gbọ́gbọ́ sójú kan tí a lè bá wọn kópa nínú gbogbo ìtàn ṣe yìí. Àmọ́ gbogbo ọkàn mi ló wà ń bẹ̀ pé k'Ọlọ́run bá mi tẹ́ Murphy sí afẹ́fẹ́ rere o. Kíyà má jà wọn mọ́ ẹ̀. Ó ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà. Àwọn tá ń ta bẹ́ẹ̀ jẹ́ k'Ọlọ́run bá mi pèsè ibi tí wọ́n á ti rí oúnjẹ òòjọ́ wọn o. Tìtorí ẹni bá ń roku ẹnìkan kó rántí àwọn tó ń jẹ lábẹ́ ẹ̀. Tí a bá ń ro tàwọn tó ń jẹ lábẹ́ àwọn èèyàn, a ní dínú ká ṣe wọ́n lọ́ṣẹ́. Gbogbo ìta ń sọ yìí náà k'Ọlọ́run jẹ́ kọjọ́ jìnnà síra. Murphy ó wo lọ́wọ́ mi. A pàdé ju ẹ̀ǹkan lọ o. Mo ní aróòkè tó wò mí báyìí. Bàbá mi sọ̀kalẹ̀.
ẹ̀rín bẹ́ẹ̀ mi kú mo ní wèrè ní ẹ́ ó ní bàbá ẹ̀yin dáwà lágbo àwọn wèrè báwo ni ti ń ṣe jẹ́ mo ní èmi gbọ́ Yorùbá ní ọmọ Yorùbá lòun bí mo ṣe ń sọ ló yọ sí mi mo yà dákẹ́ kó má jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́hún bá mi fọ̀run kẹ́ bá ṣe pọ̀ tó yìí Ọlọ́run ọba ló mẹ́ni tó kàn àmọ́ kọjọ́ jìnnà síra ni ẹ ṣeun gan. Murphy fit use in last kobo take dress you no go see Murphy see am like person wey no go school because he dey always dress even if you no buy food chop if you dey hungry you go dress well he loves to look good. Murphy get good heart to people you know of course no person wey dey for this life wey no dey vex but him own vex no be like you no go even know say he dey vex before he talk wetin dey vex am he don vex finish you know and na one kind person he just a cool-hearted person and he no proud me I dey talk the things wey me I know the little wey I know about Murphy na I dey talk he no be person wey proud he no be person wey dey make everybody sha dey notice apart from say he like to dress well. Thank you very much. Orúkọ tèmi ni Alájà Mọ̀dínà Àṣàbí Bàrí tó ti dé ìdùnnú bàbẹ́ ìyàwó bàbẹ́ mo jẹ́ àmìra national fún gbogbo olórin Islam both home and abroad alihamdulilayi wa shukura mo fẹ́ sọ ṣókí díẹ̀ nípa ọ̀rọ̀ Murphy Afolabi lórí awuyewuyewuye tó ń lọ pé Murphy babaláwo ni àwọn àfáà lè sí àbáwọn àfáà ò lè sí bẹ́ẹ̀ ni àmọ́ kí n tó máa lọ ẹjẹ́ wọn kọ́ ṣe wá sí kan náà pé iná ni mọ́ ó ta lẹ́dí tẹ́fìrù nà mí ni o fàyúnà òmùlá kíkún súnmọ́dúrọ̀dù ilé yálẹ́mí gébí wá ṣáàdáte fàyúnà òde òkun bímọ kan tó ń ta mọ́ lónà iná ni mọ́ ó ta dájúdájú ikú o lẹ́dí tẹ́fìrù nà mí ni o tẹ́yìn ọmọ ènìyàn ń sá fún fàyúnà òmùlá kíkún àmùkù pàdé yín lọ́jọ́ kan súnmọ́dúrọ̀ eégún ni wọ́n ń bọ̀ nílé tiwa Ògún ni wọ́n ń bọ̀ lọ́dẹ̀ẹ̀dẹ̀ tiwa bẹ́ẹ̀ délé Olúyọ̀lé ẹ bèrè eégún jẹ́ mí Lámídì tó do olóògbé lọ́jọ́ sí so kò sẹ́ni tó wà láyé yìí tí ò ní background tí Murphy Afolabi tó bá jọmọ babaláwo bó kú sínú ìlànà ẹ̀sìn Islam because Ramadan tá a gbà lọ yìí mo mọ̀ pàjọ gbàdájú ni because ó níbi tí mo ti lọ play ní Ṣàgám tí mo ti máa ń ṣeré ọdún fún wọn Murphy Afolabi òun ló ṣe MC níbẹ̀ so what are we talking about what are we saying so àwọn àfáà wọn lẹ́tọ̀ọ́ àti kírun sí lára tó ló kí ló ti forí kọlẹ̀ and then mo dẹ̀ gbọ́ wípé òun fún ara ẹ̀ ti wẹ̀rẹ̀ sínú Islam kó tó kú so kí là ń sọ ọ̀run re bisimilahi kulihu alahu bisimilahi rahmani rahim kulihu alahu ad alahu samad lamiyalidi walamiyoladi walamiyekun la kufuwa ó di gbére àsùntọ̀nà lẹ́kùn oge